Alhamdulillah. Bàbá ìmáàmù Ọ̀yọ́ ti ṣe bẹ́bẹ́. Bàbá ìmáàmù Ọ̀yọ́ dára lánàá, wọ́n dára. Bàbá Mufti àti gbogbo àwọn àǹfà tí wọ́n jẹ́ àwọn àgbààgbà àǹfà nílùú Ọ̀yọ́, àwọn náà tún ṣe bẹ́bẹ́. Àwọn ọ̀dọ́ látòrí àmì Shabab láwọn ọ̀dọ́ àǹfà, àwọn náà ṣe bẹ́bẹ́, wọ́n try, wọ́n gbìyànjú. Bẹ́bẹ́ wọn ni bàbá ìmáàmù ṣe. Ó náà ní wípé bàbá ìmáàmù Ọ̀yọ́ tuntun, bàbá tí Ọlọ́run ní kó wá rólé àwọn bàbá wọn, kó tún wá gbé sẹ́tàn bàbá wọn ṣe, tó tún ní kó tún wá gbé sókè. Bàbá tí ọjẹ́ àrólé tí ò tún wá balẹ̀ jẹ́ bàbá ìmáàmù, bàbá náà wá gbéra dìde lánàá báyìí pé ìlú mi ọ̀bọ̀lọ̀ bàjẹ́. Ní tá à ń pè ní olórí náà ni pé sayyidul qawmi khadimuhum. Ní tá à ń pè ní aṣíwájú náà ni pé kó máa ṣe bọ̀ yín sin àwọn ọmọlẹ́yìn rẹ̀. Bàbá ìmáàmù wá dìde, wọ́n wá lọ lé bàbá Mufti, àmọ́ bàbá Mufti ńlé, ó ní ẹ bá ń jíṣẹ́ fún o pé ìmáàmù ìlú rẹ̀ ó ti wá kí nílé. Pé wá sọ̀rọ̀ bàbá Mufti nìkan ní bàbá ìmáàmù lọ, bàbá ìmáàmù tó wà lọ́dọ̀ àwọn àgbààgbà fáà. Ìròyìn náà kan bàbá Mufti la lójú agbo lánàá. Bàbá tó wá ṣàdúrà, bàbá Mufti náà tó wá fi bẹ́ẹ̀ pé ó di ìmáàmù ìlú mi tí tó ń jẹ́ aṣáájú fẹ́mi tí ìlú yàn lé lórí ọwọ́ akíni. Àfi kí n ṣàdúrà fún bàbá náà. Bàbá Mufti wá ṣàdúrà fún wọn. Abẹ́bẹ̀rẹ̀ kìlọ̀ ńlá ní sèyí ni mo ń gbọ́ mẹ́sẹ̀jì fún bàbá wa ìmáàmù tuntun. Wọ́n ti bá mi wá sí ilé láti wá sálámà sí mi. Mo sì wá bí ó wá rí báwọn ní. Máa ń gbé bẹ́ẹ̀ kásìmídé wọ́n lálejò. Gbogbo wa ìdákùnjẹ́ bẹ́ẹ̀ ìdákùnjẹ́ dákú lọ́dún pàtẹ́ àtàjọ. Bí bàbá wa ìmáàmù Bilal, alámọ̀dé wọn mọ̀ padà síbú. Ó pé ní tó bá ṣe pàtẹ́ àná dáadáa. Ó pé ní tó bá ṣe pàtẹ́ àná dáadáa. Ìdúró ẹ̀mí kọ̀ọ̀kan wà tó rí ẹ̀mí kọ̀ọ̀kan wà lọ́wọ́ ní lọ́ba jẹ́. Alámọ̀dé wọn bàjẹ́ bàbá wa ìmáàmù náà. Alámọ̀dé wọn dàrú. Májèlé wọn dàrú. Májèlé wọn dàrú. Bàbá ìlú dẹ́ wọn lọ́wọ́. Àgbàkọ̀lá ànábì. Àtàwọn àti bàbá wa láàfin. Alámọ̀dé méjèèjì alámọ̀dé pẹ̀lú ìkọ̀ọ̀kan wa náà. Wọ́n bá ṣe wájú bá tẹ̀ náà tó ayé ìjọ náà kà tó. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله هو الله إلا أنزلنا. Àwa gbọ́ pé lánàá tílẹ̀ fi sún lánàá bàbá ìmáàmù tètè wọlé, wọ́n tún káàkiri borí àwọn àǹfààní. Àwa rí wípé ìwà tí àwọn bàbá wọn ń wù lánàá, òun náà ní kí ìlú Ọ̀yọ́ má dàrú, ìṣọ̀kan Ọ̀yọ́ ọjọ́ bàbá ìmáàmù lógún, ọjọ́ wọn lógún. Níta fi bàbá ìmáàmù ṣe bẹ́bẹ́ nu. Àwọn èèyàn ọmọ tún máa kéwú bẹ̀rú àtàjọ kí dẹrú. Ìdílé méjì ní jẹ́ ìmáàmù lọ́yọ̀. Ìdílé mi ò lè jẹ́, ìdílé mi ò sì ní jẹ́. Níta fi sọ pé ìlú Ọ̀yọ́ jẹ́ ìlú kan tó jẹ́ pé home of peace. Ìlú tó rọrùn jù láyé lọ́yọ́ wà. Ìlú tí ó débẹ̀ kò sí jáìsìn. Kò sí pé oníṣẹ̀ṣe kan jáde yóò bu àfọ́ jáde yóò bu oníṣẹ̀ṣe. Ìlú ni rọrùn púpọ̀. Ẹ̀yin náà wo ní ìsìn, níta ń jẹ́ yàwọn èèyàn pé ìdílé méjì ní jẹ́ imam. Ìdílé akéwúgbẹ̀rú tá a sọ di akéwúgba góòdì lónìí àti ìdílé ajókídẹró. Ẹ jẹ́ wá sọ̀tàn méjèèjì fún yín lónìí ká ẹ máa gbọ́ ní ṣókí. Máa fi wá kí bàbá imam, á wá kí bàbá wa àwọn bàbá nílùú Ọ̀yọ́, kódà á tún kí àwọn ọ̀dọ́ tí wọ́n dán ọ̀dọ́ àǹfà nílùú Ọ̀yọ́ náà. Ìtumọ̀ akéwúgbẹ̀rú wọn ni kí táwọn bàbá lọ bì kan tí wọ́n bá ṣe wáàsí tí wọ́n dé bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀sẹ̀ fún wọn. Inú àwọn tí wọ́n lọ sí wáàsí fún wa dùn pé kéwú lódùn lẹ́nu rẹ̀ yìí, ó yá gbà mo fún ọ bí ẹ ti fún ọ lówó mo fún ọ ní góòdì, bí ẹ ti fún ọ ní góòdì mo fún ọ lẹ́rú. Ìdílé àwọn ìmáàmù tó ní àwọn lakéwú gba góòdì, àwọn lakéwú gbẹrú, àwọn ni wọ́n ń sọ ẹrú dọ́mọ. Tọ́ba ní ajókídẹrú àwọn èèyàn mọ̀ túmọ̀ rẹ̀. Ìtumọ̀ ajókídẹrú ni pé àbáwá ìmáàmù ajókídẹrú àkọ́kọ́ á pa àwọn ìyàwó rẹ̀ láṣẹ pé dákun bó láti fẹ́ ṣe táwọn obìnrin náà fi máa wọnú ìsìlámù tí mo fi máa jẹun. Àwa ní ẹ̀yin ìyàwó mi ẹ lọ wọ ẹyin tí ó máa dún èyí ti sẹ́kẹ́sẹ́kẹ́ o, bí iná tó jẹ́ pé tí bá ti ń jalè tí ìbá ti fẹsẹ̀ jalè báyìí á máa dà gẹ́gẹ́ bí wà lẹ́yìn akọrin, wọ́n máa wá kọrin, wọ́n máa yànnà bí tí bá ti máa kọrin tí ènìyàn dún á máa wú àwọn obìnrin yòókù, àwọn ànisáwù al-quriyat, àwọn obìnrin tó kù inú tí wọ́n náà máa dùn, wọ́n máa wá wọnú ẹ̀sìn Islam. Àríkẹ́ àbá ìmáàmù tó ní tán lónìí iṣẹ́ àwọn bàbá wọn náà máa gbé lọ́wọ́ kò ní bàjẹ́ fún yín. Bàbá ìmáàmù ṣe bẹ́bẹ́ o, àwọn àgbààgbà fáwọn ìlú Ọ̀yọ́ gbogbo wọn náà sì ṣe bẹ́bẹ́, kódà àwọn ọ̀dọ́ ṣe bẹ́bẹ́.
kódà tábà tó wá kíyànjú láyé á kí bàbá ìmáàmù torí àwọn bá ilé ńlẹ̀ wọn àdẹ̀ balẹ̀ jẹ́ bàbá ìmáàmù bá ilé ńlẹ̀ wọn tún lé sí bàbá tó wá kí bàbá ìmáàmù tán á tó wá kí àwọn àgbààgbà fà bàbá tó wá kí àwọn náà tán á tó wá kí àwọn ọ̀dọ́ náà ṣe bẹ́ẹ̀ sọ́ni pé ìmáàmù Ọ̀yọ́ àtàwọn àfáàlú Ọ̀yọ́ kò sí ìjà kò sí pé afẹ́gbéra ẹni lẹ́lé ẹjọ́ Ọ̀yọ́ ìṣe báwọn kò sí pé á ti mọ́sálásí pa Ọ̀yọ́ kì í ṣe bẹ́ẹ̀ kò sí pé bàbá ìmáàmù tàbá fẹ́nu bàbá ìmáàmù tìlú àánú kò sí bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ ìjà ti parí o wọ́n ti lọ bára wọn nílé wọ́n ti ṣẹ́tù rẹ̀ bàbá ìmáàmù pàtàkì àwọn bàbá mufti bàbá ìmáàmù pàtàkì àwọn àfáàlú Ọ̀yọ́ àwọn àfáàlú Ọ̀yọ́ wọ́n pàtàkì bàbá ìmáàmù kì í ṣe pé wọ́n ń dìtẹ̀ láti yọ bàbá ìmáàmù kéde bàbá ìmáàmù náà fẹ́ bá wọn fáàlú ṣe ọgbọ́ kéde wọn fẹ́ bára wọn ṣe ní tọ́wọ́ à ń bẹ̀ ni wípé fẹ́yìn bá kọ́kọ́ délùú kan kò sí bẹ́yẹn ti fẹ́ ṣe fẹ́yìn òsì débẹ̀ tẹ́lẹ̀ á fẹ́ mẹ́hẹ̀ díẹ̀ so bàbá ìmáàmù Ọ̀yọ́ lẹ̀ kan ṣe akínyín kò ní bàjẹ́ ẹ̀yin blọ́gà tẹ́ ẹ gbé kí n fẹ́ yọ máàmù lóye ẹ̀yin sẹ́ná kó ṣe nìyàn tẹ́ ẹ gbé kí n fẹ́ yọ bàbá ìmáàmù lóye wọn àyọ bàbá ìmáàmù lóye o ẹ̀yà gbé eléyìí náà kẹ́ ẹ jẹ́ kó yé wọn kí bàbá ìmáàmù Ọ̀yọ́ wọn ti lọ kí àwọn àgbààgbà fà kódà báyìí bí mo ti bá yín sọ̀rọ̀ yìí lónìí àwọn ọ̀dọ́ Islam àwọn ọ̀dọ́ àǹfààní ìlú Ọ̀yọ́ gbogbo wọn pátá náà ti tún ṣe ìmọ̀ràn báyìí pé àsìkò tó á lọ kí bàbá ìmáàmù sí ilé you are welcome to your home ilé nílé yín àwọn ọ̀dọ́ àǹfààní àti tó múra báyìí ẹ̀wọ̀n lọ kí bàbá ìmáàmù sí ilé kọ́kà sí mẹ́sẹ̀ láàrin wọn ló kù káàkiri lọ kí bàbá ìmáàmù àwọn ọ̀dọ́ àǹfààní tó múra láti lọ kí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyí gan sílé pé àbáwá Aláàfin àwọn ọ̀dọ́ rẹ̀ o àbáwá kìí sílé bẹ́ẹ̀ ni gbogbo àwọn àbá tí wọ́n wá ṣètò àwọn mẹ́bẹ̀ẹ́ tó pé nínú àwọn bàbá ní ó lè jọ ní mọ̀nà ó lè jọ lọ́rọ̀ tí ó gba àbá ìmáàmù ní mọ̀nà pé lọ kí wọn ó lè jọ ní mọ̀nà tí ó gba àwọn àbá mufti wọn àbá ní pé ẹfà wọn mọ́ra ní gbogbo wọn di sáfà àdúrà gbogbo ẹ̀yọ́ ní mọ̀nà ní kọ́rọ̀ tẹ́ ń kún ìsìláàmù lọ́wọ́ kò ní bàjẹ́ fún yín o ẹ̀yin tẹ́ ń wà nídìí ọ̀rọ̀ yìí tó fi tètè sẹ́tù báyìí kí Ọ̀yọ́ fi padà sípò pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ láàrin àwọn afá àfikà kí ẹ̀yin náà kò ní bàjẹ́ fún yín o bàbá wa ìmáàmù tí wọ́n wá bá sọ̀rọ̀ tán náà gbàmọ̀ràn yóò mọ̀ lọ dáadáa fún yín ni o ẹ̀yin bàbá wa nílùú Ọ̀yọ́ tí wọ́n bá yín sọ̀rọ̀ tẹ́yìn náà tuntun gbà tí wọ́n wá kí yín lé tẹ́wọ́ gbà wọ́n kò ní bàjẹ́ fẹ́yìn náà ìlú Ọ̀yọ́ ní bàjẹ́ o ẹ̀yin ọ̀dọ́ àfá bẹ̀rẹ̀ látòrí àmírù wa àwọn ọ̀dọ́ àfá lámírù aláṣáájú bàbá ọ̀dọ́ àmírù àwọn ọ̀dọ́ àfá nílùú Ọ̀yọ́ àkí ẹ̀yin náà kò ní bàjẹ́ fún yín àwa kí bàbá wa Aláàfin ikú bàbá yèyé àmọ́ pé ọ̀rọ̀ yìí bó ṣe ń sẹ́tù yìí kò sẹ́yìn yín Ọlọ́run jẹ́ mi ti yín náà ogun àwa tá a ṣe fídíò tá a yarí tá a ní wọ́n fojú àbáwá gbolẹ̀ àwa náà lájáde yìí tá a wá kí bàbá ìmáàmù Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín o ọlọ́run Ànábì wa Muhammad ìlú Ọ̀yọ́ ò ní dàrú ṣé wàá rẹ̀yìn tó jẹ́ pé ìdí kọ́ bàjẹ́ lẹ́yìn wá pé ẹja tún dàrí wọn lọ́yọ̀ náà lẹ́yìn wá ẹ̀yìn tó jẹ́ pé bómi Ọ̀yọ́ ò ṣe ní tòrò ó lẹ́yìn tó wà níbi ọ̀rọ̀ Ọ̀yọ́ a lè ṣépè fún yín torí pé ẹ lè jẹ́ mùsùlùmí báwọn Ànábì Muhammad ẹjọ́ yé wa ó ní sibabul muslim fusuq wa qitaluhu haram Ànábì ní kí mùsùlùmí kó sì pèlè mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ìwà àbàjẹ́ ni ìwà àti ọ̀dá ni Ànábì wá ní kí mùsùlùmí wá bá mùsùlùmí jà Ànábì ní haram ni torí náà ẹ̀yin tẹ́ wá ń gbèrò pé kí ìlú Ọ̀yọ́ ọmọ tòrò kàn bàbá wọn bára wọn ṣe náà a lè ṣépè fún yín àmọ́ ẹ̀yin nu Ọlọ́run ẹ bá Ọlọ́run lé ẹ̀yin tẹ́ wà níbi rẹ̀ àti wọ́n kan náà tẹ́ pé bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ yẹn kó lè kàn tán fídíò kó tó ní sáré gbé followers lọ ni ọba ń bẹ múra àfa àkàlánà ọ sọ̀rọ̀ tó bá láka ìmọ̀ púpọ̀ bó ṣe ń bi àwọn àfa níbẹ̀ báyìí máàmù bẹ́ẹ̀ níbi Aláàfin irú àfa yẹn bá kò ní bàjẹ́ fún nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ náà àrí àfa wa kan àrísálà àfa náà sọ̀rọ̀ lọ́gbọ́n púpọ̀ wọ́n yé sọmọ Ọ̀yọ́ àmọ́ máa sọ̀rọ̀ tó lè túlù ṣe kò ní bàjẹ́ fún yẹn náà àtúkìyín bá rí àfa ọ̀kan àwọn àfa wa náà láti ìlú Ìlọrin àfa wa Alhaji wa Kamil Al-Adabi àrí fídíò tiwọn náà àwọn náà kún alọ́wọ́ wọn sọ̀rọ̀ lórí Ọ̀yọ́ bọ́yọ̀ tẹ́lẹ̀ dàrú àti àwọn náà kò ní bàjẹ́ fún yín tẹ́wàá rẹ̀ yẹn blọ́gà tí ẹ̀ ń gbé káàkiri tó jẹ́ pé ọ̀tọ̀ ní ń tá a sọ ọ̀tọ̀ ní tẹ́ ń gé ẹ̀ ní ń gé ọ̀rọ̀ láti ìbẹ̀rẹ̀ ẹ̀ wá ń gé lẹ́yìn ní gbọ́ ẹ̀yìn náà ẹ̀yìn náà bọ̀lọ́ nlé àmọ́ ẹ̀yìn náà ti gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ máa kọ́mẹ́ǹtì òfò tẹ́ ẹ̀ máa kọ́mẹ́ǹtì ìranù tó jẹ́ pé látara kọ́mẹ́ǹtì lásán ẹ̀ lè bínú Ọlọ́run ẹ̀yìn náà ẹ̀ bẹ̀rù Ọlọ́run nígbà tálẹ̀ Kùránì ó sọ̀rọ̀ ó ní wala takif ma laysa laka bihi ilmu ó ní inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì tẹ́ bí kọ́mẹ́ǹtì òfò lẹ́yìn kọ́mẹ́ǹtì lórí bíbí Ọ̀yọ́ ṣe dàrú Ọlọ́run ní ẹ̀mọ́ ìtẹ́ bá mà nípa rẹ̀ ó ní ẹ̀mọ́ sọ ẹ̀mọ́ kọ́mẹ́ǹtì rẹ̀ ẹ̀yin tẹ́yìn náà ń wo ẹ̀mọ́ ń tẹ́ wò ẹ̀yin tẹ́ ń gé fídíò ẹ̀mọ́ tẹ́ gì Ọlọ́run ní ọwọ́ yín tẹ́ fi kọ́mẹ́ǹtì òsì yẹn
ṣe àbẹ kọ́mẹ́ǹtì lásán ó lè da ìlú kọ́mẹ́ǹtì lásán ó lè dànù léwu ẹ̀yin tẹ́ wọn kọ́mẹ́ǹtì òfò náà tẹ́ wọn kọ́mẹ́ǹtì náà tó ké tẹ́ bá ti tẹ fídíò báyìí nífẹ̀ẹ́ tí mi gbọ́ etí ọ̀tẹ̀ nìkan lẹ́ẹ̀fi gbọ́ kúrẹ́ ní wàlá tẹ́kí fún aláìsàn alákàbí àìlmù ẹ̀yin lè máa retí ìyá ọlọ́run lórí ìyẹn so nínú samuel etí tá a fi gbọ́ ọlọ́run ó bíá lórí ẹ̀ wàlì bá sọ́ra ojú tá a fi wù ọlọ́run ó bíá wálé fòhádà ọkàn tó fi rún ni tó fi wo rere ọlọ́run ó bíá o àkọ́kọ́ ìlú Ọ̀yọ́ kò sí jà láàrin àwọn àǹfà bàbá ìmáàmù tí wọ́n jẹ ní ìsìn a lọ sí court kán lọ jà kí wọ́n lọ ní ìwọ lágbájá lọ dúólé náà ìwọ sàmàdù dúólé ká tó jẹ ìmáàmù lọ́yọ̀ ìmáàmù yìí kan náà ni ìmáàmù àgbà ó ní ìmáàmù kan ṣoṣo fún gbogbo Ọ̀yọ́ àwọn àǹfà ò ní ìmáàmù mi ìmáàmù Bílálù yìí náà ni Aláàfin ò ní ìmáàmù mi ìmáàmù ẹ̀yọ̀kan yìí náà ni bó ṣe ìmáàmù ẹ̀yọ̀kan làwọn máa ń lò lọ́yọ̀ àdẹ̀ kí bára wa jà torí náà kò sógun kò sọ́tẹ̀ lọ́yọ̀ oníṣẹ̀ṣe àmọ́jọ́ ọ̀sìn wọn láwọn oníṣẹ̀ṣe àmọ́jọ́ ìsìn wọn lọ́yọ̀ àǹfà kan ò ní dín lọ́wọ́ àwọn kìrìsìtẹ́nì àmọ́jọ́ ìsìn wọn lọ́yọ̀ àǹfà kan ò ní dín wọn lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe àwọn kìrìsìtẹ́nì wọ́n mọ ọjọ́ ìsìn àwọn àǹfà wọn à ní dín a lọ́wọ́ so torí náà Biladul Amni ìlú tó rọrùn jù tẹ́pẹ́ tó bá dé bẹ́ẹ̀ kò sí jáìsì ń bẹ́ẹ̀ kò sí wàhálà ń bẹ́ẹ̀ ìlú Ọ̀yọ́ ni so ẹ̀yin tẹ́ ń gé fídíò nígekúge tẹ́ ń gé bí kí wọ́n ti sọ̀rọ̀ tẹ́kẹ́ bí kí wọ́n ti sọ̀rọ̀ tó dáa ẹ̀ gé ibi tí ọba ti sọ̀rọ̀ gidi ń bẹ́ẹ̀ ìkàlẹ̀ máa gé torí kẹ́ gba fọlọ́wàsì ọlọ́run bí ẹ̀yin náà o àbáwá ìmáàmù Ọ̀yọ́ ẹ̀mí yóò gùn fún wa ẹ ti ṣe bẹ́ẹ̀ ní tá a fẹ́ lè ti ṣeun àwa náà wá sí tẹ́yìn náà fẹ́ ẹ̀yin àgbààgbà fáàlú Ọ̀yọ́ ní tí àbá ìmáàmù ti ṣe tí àbá ìmáàmù tẹ́ fẹ́ tí àbá ìmáàmù ṣe ó ní wọ́n ti ṣeun àwa náà tún wá sí tẹ́yìn náà fẹ́ yín ọ̀dọ́ gbogbo yín pátápátá la kí látòkèdè látòrí àmẹ́rù torí gbogbo àwọn members torí àwọn kọmitì láwọn ọ̀dọ́ àǹfààní ìlú Ọ̀yọ́ gbogbo yín pátá la kí ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ ẹ̀mí gbogbo wa ló ṣe ìlú ẹnì kankan wa kò ní dàrú Nàìjíríà le púpọ̀ Nàìjíríà ti lé ọlọ́mọba àdẹ Nàìjíríà níbi Nàìjíríà dé nìsín kò yẹ ká máa jàjà ẹ̀sìn má ọlọ́run jẹ́ mi gbogbo ọgbọ̀n Nàìjíríà ọlọ́mọba wa tún ṣe o ọdún parí lọ báyìí ọlọ́run bá bì ọ́ dákun ọdún parí lọ báyìí ọlọ́run bá bì ọ́ dákun gé mi wá ogun wọ́n jà fìnnà lélẹ́ ayé wa wala nabi wa Muhammad la ilaha illallah wala Muhammadu rasulullah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi rabbil alamin.